ó ga ó gbẹnu tán ó gbẹnu tán odidi olóyè ọba Yorùbá ni bàbá yìí bá wí bàbá ẹ máa kẹrù yín kò lẹ Yorùbá lè dé ẹjẹ yìí ẹ̀gbọ́n nǹkan tí bàbá yìí sọ ẹ̀gbọ́n ẹnu mi kọ́ lẹ́ẹ̀tì gbọ́ tán wí o àwọn náà sọ bẹ́ẹ̀ o ẹ̀mí kọ́ ọ Aláàfin Ọ̀yọ́ bó ló ṣe yìí olórí ọba Yorùbá dé o olórí ọba Yorùbá ẹ̀yẹ ló níyàwó yín o ọkọ yín ilé yín ẹ̀yẹ ló ní o ẹ̀yẹ ẹ má bínú yẹyẹ ló máa ń dùn yàn ó yá ẹjẹ àgbọn tí bàbá yìí ẹjẹ àgbọn ó yá. Aláàfin ò lè wá sékìtì ó ní olórí yín. Rárá o. Kí ló dé? Sálàfin ò lè wé Èkìtì ni. Kò lè wá. Kí ló dé? Gbogbo Èkìtì láyé tóbi tó yìí. Kò lè wá. Kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀? Ẹ ṣe ìran máa tọ̀. Gbogbo Èkìtì mọ̀ pé Ilé Ifẹ̀ láti lọ. Kì í sọ̀yọ́. Rárá o. Kí ló dé? Ọ̀kẹ́. Kí ló dé? Gbogbo Èkìtì mọ̀ pé Ilé Ifẹ̀ láti lọ. Kì í sọ̀yọ́ rárá. Àbẹ́dẹ̀mí ò yé so kì í sọ̀yọ́. Èwo wá ní tọ̀yọ́ ńlẹ̀ Yorùbá? Kò síbi tán yàn sí tán bá fẹ́ gbọ́ ìtàn ara wọn gan ogun ti kó wọn nígbà kan ó jẹ́ pé yes wọ́n tó padà wọ́n wá rí ìṣẹ́tù ni ogun ti kó wọn lọ ńgbà kan rí yes gbogbo wàhálà tó ṣẹlẹ̀ níyẹlẹ ní Ìlọrin Ọ̀yọ́ ló fà á. Ọ̀yọ́ ló fà á. Bíi kíni Aulẹ̀. Sẹ́mọ̀ yes. Nígbà tí ó jọba tẹ́ kógun lọ Ìlọrin tó yẹ kó ké sí ìran Yorùbá tẹ́jọ jẹ́ ìran Yorùbá tó ké sí wọn tó wá yá tí gbogbo ẹ̀ dàrú tán tó gun kó wọn gbà yẹn ogun adé tálàfin dé gbà yẹn àwọn Haúsá ló gbé lọ. Ẹ dúró bóyá ọ̀rọ̀ yẹn wá fẹ́ bá mu ládé. Aláàfin ò ládé mọ́ kò ládé. Gbogbo àgbáyé mọ̀ gbọ́n nǹkan tẹ́ ń sọ. Kò ní adé ok látìgbà tó ti joyè mélòó lẹ rí kó dédé gbé adé sórí. Fìlà náà máa ń dé. Fìlà ló ń dé. Sẹ́wọ̀n á lè lọ hun adé kan ní Ọ̀yọ́ ni. Kò sí yóò délé Ifẹ̀. So ìtìjú pé òun ò lè lọ Ilé Ifẹ̀ báyẹn lẹ́ni tó ṣe rí Ọ̀yọ́ ń gbà míì wọ́n á ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ wọ́n bìlífù pé wọ́n gbọ́n jura wọn lọ ní. Bíi ti bó bàbá. Nígbà tó joyè yẹn ṣe ló yẹ kó lọ bá Ọọ̀ni bàbá yẹn mọ̀ ládé bó ní ṣiṣẹ́ tí wọ́n ládé tí wọ́n máa dé adé ìṣẹ̀ǹbálẹ̀ tí bàbá ó mà ti bógun lọ ńgbà kan kó dẹ̀ gbogbo ètò tán bá ní kó ṣe ń bẹ̀ kó ṣe ṣùgbọ́n ẹ̀wà ò gbéraga mo tó tán mo mọ̀ tán òun ló fi bà ayé ara ẹ̀ jẹ́. Bọ̀ nínú ìwòye tèmi ṣáà lè sọ pé Aláàfin gbéraga sá àbáwọn kan náà ń kọ́ Aláàfin. Ẹ máa gbọ́ gángan gbéraga. Lọ́nà wo bàbá? Àbí ó lè ṣèṣe Olúwo ní ń kọ́? Bólúwo bá tẹ̀ kọ́ òun gangan ó gbéraga ni. Bí ti bò. Tí ò bá gbéraga èèyàn máa ń mọ ẹni tó jù lọ ni ó yẹ kó mọ ẹni tó jù ń lọ tí ò bá gbéraga òun náà gbéraga kò ṣe kò mọ̀ pé Ilé Ifẹ̀ ó ti wà kó tó di pé Ọ̀yọ́ ẹsẹ̀ dé ó yẹ kó mọ̀ ṣé kò mọ̀ pé ọba ti wá láti Ilé Ifẹ̀ wá rúùlù Ọ̀yọ́ ṣé kò gbọ́ náà tàn rí ó yẹ kó mọ̀ so ìgbéraga ni lóòótọ́ Olúwo lè máa kọ àbẹ́dẹ̀mí òye ṣùgbọ́n wọ́n bá ní kí irú ẹ̀ yẹn kó kí wọ́ bọ̀ná tó yẹ kó náà lè tọ́ bọ̀ná kò yẹ kó lè tọ́ bọ̀ná it's not a kid ó kì í sọmọdé kì í sọmọdé ó yẹ kó yé lè yé ó yẹ kó pọlọ ẹ̀ lè sílẹ̀. A jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ ni pé ó yẹ kí Aláàfin lè wá sí Ilé Ifẹ̀. Yes. Ṣé wọn kò ní máa wò wípé ta ló fẹ́ wá bá nífẹ̀ẹ́? Ṣé ò ní máa wò bẹ́ẹ̀? Orísun ẹ̀ ní ẹni tán bá ti sọ pé Yorùbá ní Ilé Ifẹ̀ lórísun ẹ̀ ní orísun méjì
ok nígbà tí Ìbàdàn tó mọ̀ pé Ilé-Ifẹ̀ ló ń ti lọ ṣé Ìbàdàn ò ju Ọ̀yọ́ lọ. ṣé Ìbàdàn tó jù Ọ̀yọ́ lọ ni bàbá. ok ilẹ̀ ibi tí Ọ̀yọ́ wà yẹn wọ́n yà lónìí ogun ti kó wọn nílùú wọn níbi tán kọ́kọ́ ṣètù sí. lọ́yọ̀ọ́. ibi tán wà yẹn wọ́n yà lónìí. ok bí ká tẹ̀ bọ́ sí ibi tó kéré tẹ́ bá wo nǹkan tó ń lọ lóde òní náà wàhálà yẹn tẹ́ bá wo báyìí irú wọn yẹn náà tó bọ̀ fẹ́ kírètì àwọn Fúlàní yẹn láti pé kán wá máa jẹko nílẹ̀ Yorùbá bíi ti bò tàbí kán wá máa yọ á lẹ́nu. nígbà tó Olúwo bá sọ pé ìran bàbá òun ní Fúlàní tó ní kán máa bọ̀ nílùú ok irú Aláàfin tó yẹ kó parapọ̀ máwọn Yorùbá tó kù pé ẹ gbọ́ bó láti lé àwọn wọ̀nyí sẹ́yìn tí ò sì yẹn náà ṣé tó bá ti yá ságbára ẹ̀ máa ka agbára ẹ̀ ò ní ká wàhálà yẹn mọ́. kí ìsèfà ló mú Aláàfin. ṣe rí. torí ẹni tí fá bá mú gbogbo nǹkan máa ń tùbà tùsẹ̀ ni. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣe rí àwọn bàbá wa tán ná dáfà Aláàfin kọ́lọ́n kó yọ wá kọ́lọ́n kó dẹ̀ kó wa mọ̀ ọ́ ṣe ó yẹ kán lè rí náà rí nínú Ifá pé ẹni ìgbésẹ̀ tó máa gbégbẹ̀yìn ni. bíi ti bó bàbá. pé yóò bà nǹkan jẹ́ tó bá ti débẹ̀. Aláàfin ti ń bà nǹkan jẹ́. ó pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀ jù. gbogbo ìtàn ẹ̀ tó wá ń tàn káàkiri sẹ́mọ̀ pé ká ní pé ó gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé ayé ò ní gbọ́ ìtàn ẹ̀ wọn dẹ̀ ní máa sọ̀rọ̀ ẹ̀ wọn ní máa sọ̀rọ̀ ẹ̀ pàtìgbà tí ò gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé ọ̀hún ìtàn ẹ̀ fi ń tàn káàkiri. Aláàfin ṣe kinní kan mo fẹ́ ka ìtàn mọ́lẹ̀ sí mọ́mọ́ ẹ mọ̀ ṣe lágbọ́dọ̀ lọ́hùn. Aláàfin ṣe kinní kan mo fẹ́ ka ìtàn mọ́lẹ̀ kékeré sí i tó dà nípa ẹ parí. Ọọ̀ni ó lo gbòǹgbò tán microphone ó wá fún Aláàfin Aláàfin wá fi sẹ́yìn báyìí ó wá mú mi. ṣe mọ̀ pé mo fẹ́ sọ nǹkan kan fún yín lénìí ẹni tínú ẹ̀ ò bá ti mọ́ ẹni tínú ẹ̀ ò bá ti mọ́ wọ́n sì máa ń ṣe nìyẹn tẹ́ bá dójú agbo ibì kan ẹ̀ dá wọn mọ̀ yàtọ̀ ńbẹ̀ àbẹ́dẹ̀mí òye ẹ̀ mọ̀ wọ́n yàtọ̀ ńbẹ̀ tẹ́ bá lọ ibì kan ẹ̀ mọ̀ wọ́n yàtọ̀ ńbẹ̀ àbẹ́dẹ̀mí òye láàrin àwọn lọ́balọ́ba inú ẹ̀ ò mọ́ ni. ní Aláàfin. yes inú ẹ̀ ò mọ́ ni tínú ẹ̀ bá mọ́ ó yẹ kó mọ̀ pé bàbá ni Ọọ̀ni jẹ́ sí òun kò lè sí nǹkan tó lè sọ pé kó ṣe òun bọ̀ nígbà tínú ẹ̀ ò mọ́ òun ti rò pé bóyá wọ́n fi nǹkan sára microphone yẹn ni inú ẹ̀ ò mọ́ ni tínú ẹ̀ bá mọ́ kò ìyẹn ò kì í ṣe. Olúwo tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan Olúwo ní kò sí ọba tó tóun ní ọba tó jù lọ́lẹ̀ Yorùbá. èyàn á ti mú gbó lẹ́mọ̀ occasionally mo máa ń sọ categorically igbó ò lè jẹ́ kẹ́niyẹn ní làákàyè láéláé àti mukúmu. èèwọ̀ ọba tó bá ń fa sìgá láàrin ìgboro sọ́ba ni. láyé àtijọ́ wọn ni wọn kì í rẹ́rùn òjijì mọ̀mọ́ wọn àìrí ibi tán bá ti jẹun. láwọn ọba. rárá a ti ní àṣà yẹn nílùú mi bí o. ọba yìí ò ní jẹun lójú èèyàn. láyé. ọba yìí jẹun lójú èèyàn. láyé.